bọ́mẹ́ni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mẹ́ni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. àríṣe laríkà àríkà bàbá èrègún níta bá ṣe lónìí ìtàn ni yọ̀dà bọ́dọ̀là mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé lágbára Ọlọ́run àánú Ọlọ́run alààyè kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé nínú ìdáwọ́lé wa lójoojúmọ́ nínú ohunkóhun tá a bá ń ṣe lójoojúmọ́ ẹ jẹ́ á máa rántí èdè àti àṣà Yorùbá ó jẹ́ pàtàkì ó ṣe pàtàkì láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ torí òní kọ́ o torí ọjọ́ tí ń bọ̀ tẹ́nìkan ọmọ ní o torí pé orò tá a bá ń ṣe tá a wá ń lé ọmọ kéékèèké sẹ́yìn kò sí méjì irú orò bẹ́ẹ̀ máa ń parẹ́ ni o èdè àti àṣà Yorùbá dùn kọjá akọ parẹ́ bẹ́ẹ̀ ìdí ni wípé inú àwọn àgbà tí wọ́n ṣèwálé ò ní dùn àwọn ni wọ́n ṣe wàhálà láti kó àwọn nǹkan wọ̀nyí jọ alábòójútó náà ló yẹ ká jẹ́ kì í ṣe alátùúká Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi Àjàó àró ni mí Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ẹ̀kẹ́ ni mí ọmọ adó fọ́tilé òtítálé ni mí ọmọ arẹ́rù mọ́sọ̀ ahéré ni mí ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ni mí ọmọ yẹdòyẹdò ẹni tó ń fún ìbí ẹ̀gbọ̀wọ́ nìyí ọmọ yẹnuyẹnu òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo pè ní àríṣe laríkà àríkà bàbá èrègún àríṣe laríkà àríkà bàbá èrègún ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé lásìkò tí àwọn tápà lè ń pe tí wọ́n máa ń kógun jalè Yorùbá tẹ̀ bá wò dáadáa lásìkò ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ìlú àtìlétò òun náà ni àwọn tápà ni wọ́n ti fogun tú ni wọ́n ti kógun jà wọ́n kẹ́rù wọ́n sọ̀lú dahoro wọ́n sọ̀lú daláìlẹ́nìkan wọ́n kó gbogbo ntọ́jẹ́ tiwọn wọ́n kó lọ. àwọn tápà ni wọ́n gbógun wọlé Ìjẹ̀ṣà ọ̀dà o níjọ́ báyìí à ń kógun bọ̀ nílẹ̀ Ìjẹ̀ṣà. àwọn ará Ìjẹ̀ṣà bá pé bíríkótó wọ́n pé bìrìkòtò kí lóògùn àjíṣà kí ni tá a lè mú sàbí ògùn ìgbésẹ̀ wo la lè gbé ọ̀nà wo láfi kógun jà wọ́n tápà yìí ìdí tó gun tápà ọ̀hún fi ṣòro jà òní wípé ẹ̀sìn ni wọ́n fi jagun ẹ̀sìn tí wọ́n sì kó jagun ẹ̀sìn ọ̀hún pọ̀ láì mọye ni ọ̀dà náà kẹ́ni ká ṣe ọba tí ń bẹ lórí àlééfà lásìkò ìgbà náà obìnrin ni wọ́n á máa pè ní ọwá òní lọ́wọ́ ní ntọ́kùnrin ṣe obìnrin náà máa ṣe dáadáa ọgbọ́n ẹnìkan ò tó ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bọ̀rọ̀ ọ̀pọ̀ báyìí lè súnfì yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ ikán ní mọ́lé ọ̀pọ̀ oyin ní safárá àkópapọ̀ èrùn ní magèyàn ṣe jẹ́ ká pe àwọn obìnrin náà ká béèrè ọgbọ́n tí àwọn náà bá ní kí wọ́n mú wá fún wa ìkan nínú àwọn obìnrin òun ló wá mú àbá wá wípé ọ̀dà o bẹ́ẹ̀ bá ní pọ̀rọ̀ mi lọ́rọ̀ obìnrin o tẹ́ẹ̀sì ní pé mọjọ́mọdé ìmí ní àbá kan ọ̀dà mo wá jágbó àbá rẹ̀ ó ní yọ̀ọ̀dà bá a bá lè wá ọ̀wá ọ̀pẹ tọ́pọ̀ bákan náà ni ká wá èkùrọ́ lọ́pọ̀lọpọ̀ kí láá fọ̀ wá ṣe kí láá fi èkùrọ́ ṣe ó ní ṣe bá a mojú ọ̀nà tógun tápà ó gbà wọ̀lú ẹjá lọ da àwọn ọ̀wá yìí sílẹ̀ ká tó lẹ̀ lójú ọ̀nà tí wọ́n ń gbà bọ̀ ká wá da àwọn èkùrọ́ yìí sáàrin wọn wọ́n mọ̀ gbà mọ̀ràn arábìnrin ọ̀hún wọ́n ṣe bó ṣe sọ ṣé sábọ́lóògùn ti pé ọ̀sá oògùn tí ọ̀jẹ́ ewé ẹ̀ lókù kan àṣà ní ọ̀jẹ́ lúbúlúbú ojú ọlọ òòṣà àgbà tí mú tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà eégún inú àdó ọ̀kan làwọn inú orù ibi tó gùn dé gan làápè lóògùn oògùn kọ́ o àbá lásán lárábìnrin yìí mú wá káwí káfọ̀ káwí torí àkókò ogun àwọn tápà wọlé Ìjẹ̀ṣà ṣùgbọ́n ṣe mọ̀ pé mo wí tẹ́lẹ̀ wípé ẹṣin ni wọ́n fi jagun báwọn ẹṣin wọ̀nyí ṣe ń gorí èkùrọ́ gorí ọ̀wá bẹ́ẹ̀ ni wọ́n ń ṣubú yakata àwọn ogun Ìjẹ̀ṣà tí wọ́n ti sápamọ́ nú igbó tẹ́lẹ̀ báyìí ni wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa ogun tápà lápapọ̀n báyìí ni Ìjẹ̀ṣà ṣẹ́gun àwọn tápà láti bẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti dìtàn ṣùgbọ́n arábìnrin tó mú àbá ọ̀hún wá ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé wọ́n fi jẹ ìyálóde tí wọ́n fi jẹ́sìn bẹ́ńlẹ̀ Ìjẹ̀ṣà títí dòní òun ni wọ́n ń pè ní àríṣe
láti gbọ̀ ọ̀hún nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti dìtàn. Láti ìgbà náà nìtàn yìí ti yí padà tó dòwe pé àrísè láríkà, àríkà ni bàbá èrègún. Irúfẹ́ èèyàn wo là ń pa òwe yìí fún? Àmọ́ pa fẹ́ni tí ò mọ oore, ẹni tí ò rántí oore àná, ẹni tí ń sọ fún ni wípé kí la ṣe láwàá sọ fún pé áwò àrísè láríkà. àríkà bàbá èrègún nígbà báyìí mo ṣe báyìí, láàpò báyìí mo ṣe báyìí. àrísè láríkà, àríkà ni bàbá èrègún. ń tá a bá ṣe lónìí ìtàn ni yóò dà lọ́la. òwe lẹ́sẹ̀ ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sẹ̀ òwe fún ti sáà yìí kò ní jù báyìí lọ. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. ẹ má gbàgbé kùsẹ́ ní mórí iṣẹ́ yá láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Òwe Yorùbá TV, Òwe Yorùbá TV àtàwọn chánẹ́ẹ̀lì Àkàndá tó tún kù bíi Awíkonko TV, Awíkonko TV, Ẹwà Èdè Yorùbá TV, níbi tá a ti ń ka àwọn àyọkà àrà ọ̀tọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. bọ̀rọ̀ bá sọnù